Mo ṣàwárí ìtumọ̀ YARRIBAH lẹ́yìn iṣẹ́ ìwádìí tó gbà mí ní nǹkan bí oṣù 15. Mo dẹ̀ lè sọ fún yín pé YARRIBAH ò kí ń ṣe àyínìke tàbí àyínìpadà gẹ́gẹ́ bí àwọn méjì ti ṣe sọ. Ìtumọ̀ YARRIBAH ó túmọ̀ sí the win ní eléyìí tí a mọ̀ sí ó borí ní èdè Yorùbá. Máa fi hàn yín bí mo ti ṣe kó àwọn ọ̀rọ̀ yìí jọ tí mo fi mọ ìtumọ̀ YARRIBAH tí àwọn kan sọ pé Haúsá Fúlàní ló sọ wá ní YARRIBAH. Ẹ káàbọ̀ padà, orúkọ tèmi ni Adetona. Tó bá sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè lórí ìkànnì yìí, Yorùbá pọ́nbélé ni wá lápá bí a máa ń ra wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí ìtàn, àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀, a sì pè ní Abinibi. Lónìí, ìtumọ̀ YARRIBAH ni nǹkan tí a fẹ́ wá. Kó wá tó di pé mo tẹ̀síwájú, ẹ jọ̀ọ́ mo fẹ́ fi àkókò yìí sọ fún yín pé ẹ jọ̀ọ́ ẹ bá mi like fídíò yìí, kò ná yín ní nǹkan kan láti like ẹ share ẹ sí community tẹ́ wà ẹ lórí Twitter, lórí Facebook, lórí WhatsApp, ẹ share ẹ síbẹ̀. The more tẹ́ bá yẹn share ẹ náà ló máa jẹ́ kí YouTube lè máa promote àwọn fídíò yìí lọ. Ẹ bá mi like ẹ subscribe sórí ìkànnì, ẹ ṣé. Ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2019, ọ̀rọ̀ yìí ṣẹyọ lórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí X nísìn tí wọ́n pè ní Twitter ní ìgbà náà. Ọ̀rọ̀ yìí sọ pé YARRIBAH ó túmọ̀ sí àyínìke àbí àyínìpadà. Ní ìgbà tó tún di ọjọ́ 9 oṣù kọkànlá ọdún 2019 kan náà, iléeṣẹ́ oníròyìn Vanguard tún gbé ìròyìn náà jáde tó sọ pé Haúsá Fúlàní ló sọ Yorùbá ní YARRIBAH. Ọjọ́ díẹ̀ tún gorí ẹ̀, mo tún rí fídíò yìí. Ṣètàn wa Ifẹ̀ kọ́ lódùdú àti wá. Ibi òdùdú àlọ́kọ́ wáyé olùkọ́ Ádámọ̀ kí ni ẹ pè? Wọ́n ní created from the mud. Created àwa Yorùbá là ń pè ní àdá. Àbí? From nínú. Àwa nìkan là ń pè clay. Ní àmà. Anybody kò lọ tẹ̀. Èmi ìṣọba téèyàn ó tẹ̀ mọ́. Sọ́mọ èèyàn kan rọ̀ wá látọ̀run. Táàsì gbábẹ́. Ní ìgbà tí mo rí fídíò yìí, inú mi bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ pé báwo ló tún ṣe máa jẹ́ pé Haúsá Fúlàní ló sọ Yorùbá ní YARRIBAH. Níbẹ̀ ni mo ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí mi. Mo rí pé YARRIBAH ò tiẹ̀ kì í ṣe èdè Haúsá, bẹ́ẹ̀ ni kì í ṣe èdè Fúlàní rárá. Mo tún tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí mi. Níbẹ̀ ni mo ti pàdé ìwé kan tí ọmọkùnrin kan tí a pè ní Samuel Jackson tó kọ, tí wọ́n ṣe àtẹ̀jáde rẹ̀ ní ọdún 1966. Ọmọkùnrin sọ pé Haúsá Fúlàní ni ó máa ń pe Yorùbá ní YARRIBAH. Ṣùgbọ́n táwa ni ọmọkùnrin tó ń pè ní Samuel Jackson yìí. Wọ́n bí Samuel Jackson síbi tí a mọ̀ sí Freetown ní orílẹ̀-èdè Sierra Leone ní ọdún 1846, ó sì kú ní ọdún 1901. Samuel Jackson jẹ́ òjíṣẹ́ ìyìnrere ti Jésù Kristi láti ìjọ mímọ́ ti Anglican. Ọmọkùnrin yìí sì wá sí ibi tí a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1857. Ní ìgbà tó máa fi di ọdún 1897, ọmọkùnrin ti kọ ìwé kan tí a pè ní The History of the Yorùbás. Nínú ìwé náà, lọmọkùnrin ti sọ pé Haúsá Fúlàní ló máa ń pe Yorùbá ní YARRIBAH. Bẹ́ẹ̀ sì ni wọ́n máa ń pe Ọ̀yọ́ ní Kàtúngà. Nínú ìwé náà, mi ò rí ibì kankan tí ọmọkùnrin ti sọ pé ìtumọ̀ YARRIBAH túmọ̀ sí àyínìke tàbí àyínìpadà. Ṣùgbọ́n ohun tí mo rí tí ìwé náà sọ ni pé nínú àwọn maps tí wọ́n ti ṣe ti pẹ́ bí irú tẹ́lẹ̀ tó wà lọ́wọ́ mi yìí, wípé Ẹ̀yọ́ ni wọ́n máa ń pe Ọ̀yọ́ nínú àwọn maps yìí. Ara àwọn nǹkan tí ìwé náà sọ, òun náà ni ọ̀rọ̀ tí mo sọ yìí. Ṣùgbọ́n nǹkan kan wà tí mo rò pé ó yẹ ká mọ̀. Nǹkan kan náà ni pé tí ẹ bá ń tẹ̀ bí wọ́n ti ṣe ń kọ YARRIBAH sí orí ẹ̀rọ ayélujára, ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ kùngbákùngbé òun ni ẹ máa rí, torí kì í ṣe bí wọ́n ṣe ń kọ YARRIBAH ni àwọn ọmọkùnrin méjèèjì ni wọ́n ṣe kọ YARRIBAH. Bí wọ́n ti ṣe ń kọ YARRIBAH ni wọ́n kọ ní YARRIBAH. Ní eléyìí tí mo rí látinú máàpù tí wọ́n ṣe ní ọdún 1880 yìí. Máàpù yìí ó tóbi jọjọ.
a lè rí nǹkan kan níbẹ̀ ní bí mo ṣe fi hàn wá yẹn ṣùgbọ́n soft copy map yìí ó wà lórí ẹ̀rọ ayélujára mo sì máa sọ fún yín pé gbogbo nǹkan tí màá máa sọ nínú fídíò yìí màá kó gbogbo ẹ̀ jọ màá kó sí inú ibì kan tẹ́ pé ẹ̀yin náà lè lọ wo gbogbo nǹkan tí màá máa sọ nínú fídíò yìí ṣùgbọ́n soft copy map yìí náà ni ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán yìí ṣé ti rí bí wọ́n ṣe kọ YARRIBAH nínú map yìí tí wọ́n tẹ̀ ní ọdún 1880. Spelling YARRIBAH tí mo ṣàwárí òun ló ràn mí lọ́wọ́ láti jẹ́ kí n mọ ìtumọ̀ YARRIBAH gangan nílé tí mo sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí. Ẹ bi mí pé báwo ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń rò pé Thomas Bowich àti Hugh Clipperton ni wọ́n kọ́kọ́ kọ ọ̀rọ̀ tí a mọ̀ sí YARRIBAH sílẹ̀ ní ìgbà tí wọ́n rìnrìn àjò wá síbi tí a mọ̀ sí West Africa ní òde òní. Ẹ jẹ́ kí wọ́n á mú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ní 1817 Thomas Bowich lọ sí ibi tí a mọ̀ sí Ashanti Empire tó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn empires tó wà ní West Africa ní ìgbà náà ní orílẹ̀-èdè Ghana ní òde òní. Níbẹ̀ ni ó ti kọ ìwé kan tí a mọ̀ sí ìwé náà náà ń pè ní Mission from Cape Coast Castle to Ashanti. Nínú ìwé náà ó sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ bẹ́ẹ̀ sì ni ó sọ̀rọ̀ nípa Yorùbá. Ìwé náà ò dá lé lórí ìran Yorùbá ṣùgbọ́n nǹkan tí ó kọ̀ sọ nípa rẹ̀ ni pé bí ilẹ̀ adúláwọ̀ ti ṣe ń ṣe ìṣàkóso tí a mọ̀ sí politics ní ilé ìta tí máa ń sọ lórí ìkànnì yìí tipẹ́tipẹ́ ó ní bí politics àwọn empires tó wà ní West Africa ní ìgbà náà bí ó ti ṣe rí níbẹ̀ ni ó ti yànnàná ilẹ̀ Yorùbá dáadáa. Báyìí ẹ jẹ́ ká wo inú ìwé náà ẹ jẹ́ ká wo bí ó ti ṣe kọ Ọ̀yọ́ ká sì wo bí ó ti ṣe kọ Yorùbá nínú ìwé náà. Báyìí ẹ jẹ́ ká wo statement ní ilé tó sọ pé Ọ̀yọ́ àti Yorùbá 2 different places ni nǹkan tí statement tẹ́ ń wò yìí ní nǹkan tó sọ ṣùgbọ́n kò tún wá ń ṣe yẹn mo fẹ́ kẹ́ mọ̀ pé arákùnrin yìí kò ṣe kí ni kò wá sí ìlú Ọ̀yọ́ ní ìgbà náà ó kọ́ gbọ́ fìrìfìrìn Ọ̀yọ́ ibi tó lọ ní Ashanti Empire ní orílẹ̀-èdè Ghana ní òde òní ní eléyìí tó jẹ́ pé ó ṣeé ṣe kó ṣe àṣìṣe. Ẹ jẹ́ ká wá wo Hugh Clipperton ní eléyìí tó lo ọ̀sẹ̀ 6 gbáko nínú ààfin Aláàfin Ọ̀yọ́ ní Ọ̀yọ́lé ní 1822. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo ibi tí Hugh Clipperton gbà wọlé. Ibi tí Hugh Clipperton gbà wọlé òun ni ibi tí a mọ̀ sí Sahara Desert ló gbà wọ Sokoto kó tó wá sí Ọ̀yọ́lé ní ìgbà náà. Ó ti kọ́kọ́ dé ilẹ̀ Haúsá kó tó di pé ó wá sí Ọ̀yọ́lé ní ìgbà náà níbi tó ti lo ọ̀sẹ̀ 6 gbáko. Ìrìn àjò yìí sì bẹ̀rẹ̀ ní ọdún 1822 nílé tó parí ní ọdún 1825 ní ilé tí a pè ní first expedition ẹ̀ ó tún bẹ̀rẹ̀ second expedition ní ọdún 1825 títí di ọdún 1827 bẹ́ẹ̀ sì ni ọmọkùnrin kú ní ọdún 1827. Ọmọkùnrin náà kọ̀wé ní ilé tí a pè ní Journal of a Second Expedition into the Interior of Africa from the Bight of Benin to the River Niger. Nínú ìwé tí ọmọkùnrin yìí oríṣiríṣi ọ̀nà ni ọmọkùnrin yìí tiẹ̀ fi kọ Yorùbá ń tiẹ̀. Ó débì kan ó kọ ní Yorùbá, ó débì kan ó kọ ní YARRIBAH, ó débì kan ó kọ ní Yaba, ó débì kan ó kọ ní YARRIBAH. Bẹ́ẹ̀ sì ni ó kọ Ọ̀yọ́ ní Ẹ̀yọ́ ní eléyìí tí mo rí ọ̀pọ̀lọpọ̀ Ẹ̀yọ́ nínú àwọn maps mẹ́tẹ̀ẹ̀ta mi tó wà nílẹ̀ yìí. Ọmọkùnrin kú sí ìlú Sokoto níbi tó ti ń ya ìgbẹ́ gbuuru ní April 13 ọdún 1827. Bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe àtẹ̀jáde ìwé rẹ̀ ní ọdún 1829. Ṣé ráwọn déètì mo kàn fẹ́ kẹ́ máa bá mi fi sọ́wọ́ torí a ṣe ń bọ̀ ń bẹ̀ níwájú sí nínú fídíò yìí. Mo kàn gbìyànjú láti ṣe introduction ibi tí mo ti ṣàwárí àwọn nǹkan tí mo sọ nínú fídíò yìí ni mo ń try láti ṣe. Ó wá ní ìbéèrè kan tí mo fẹ́ ká bira wa mo sì mọ̀ pé ẹni tó bá ti ń wo ìkànnì yìí ti pẹ́ ó máa lè dáhùn ìbéèrè láàrin ìṣẹ́jú 3. Ìbéèrè náà ni pé ní ìgbà tí mo ń sọ yìí ṣáà lè kọ ṣáà lè kà. Ẹ jẹ́ ká dáhùn láàrin ìṣẹ́jú 3. 1 2 3. Ìdáhùn náà ni pé bẹ́ẹ̀ ni Yorùbá ti ń kọ a sì ti ń kà kó tó di pé nǹkan tí a mọ̀ sí ẹ̀kọ́ ìgbàlódé Western education dé. Ṣùgbọ́n ìlànà tí a fi ń kọ nǹkan ní ìgbà náà ó yàtọ̀ torí kìí ṣe èdè Gẹ̀ẹ́sì tí a mọ̀ sí English lénìí bóyá Roman script la dẹ̀ máa pè kò ń ṣe Roman script là ń lò ní ìgbà náà. Nǹkan tá à ń lò òun là ń pè ní Ajami script ní ilé tó fẹ́ fara pẹ́
èdè Lárúbáwá Arabic kó wá tó di pé a máa bẹ̀rẹ̀ propaganda wa torí pé kìnìkan láti wá ló jẹ́ ká máa kọ àjùmọ̀ rárá. The same script náà ni Hausa ń lò, the same script ni Yorùbá ń lò and some other places ní West Africa ní ilé tí mo nígbàgbọ́ pé orílẹ̀-èdè Mali ni ìlànà yìí ti wá. Lọ́rọ̀ kúkúrú a lè kọ Latin àbí Roman script tá ń lò ní òde òní. Kèwá ṣàwa nìkan ni a lè ka Latin àbí Roman script tá ń sọ yìí nítorí pé orílẹ̀-èdè England fúnra ara rẹ̀ kò lè ka Roman or Latin script tá ń lò ní òde òní. Ní ìgbà náà ní 1800 which is 19th century ní 19th century tá ń sọ ẹ̀ nígbà náà ni orílẹ̀-èdè England fúnra ara rẹ̀ ló ṣe kúrò ní early modern English tó ń bọ́ sí modern English ní ilé tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. So tẹ́ bá lọ ka gbogbo àwọn ìwé yìí ẹ máa rí oríṣiríṣi nǹkan tí ó ṣeé ṣe kó má yé yín tí wọ́n sì kọ nítorí pé early modern English ni wọ́n fi kọ gbogbo àwọn ìwé yìí. Mo kàn fẹ́ kẹ́ máa di àwọn kókó ìmú lẹ́yọkọ̀ọ̀kan ni. Fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wo bó ṣe kọ Sokoto ní bíbí. Ṣẹ́tìrì Sokoto ni wọ́n kọ yẹn. Ẹ wo bó tún ṣe kọ Hausa ní bíbí báyìí. Ẹ jẹ́ ká tún wo bó tún ṣe kọ Yorùbá ní bíbí. Kódà ẹ jẹ́ kí n kọ́kọ́ fi hàn yín. Men are created equal, that they are endowed by their creator with certain unalienable rights. Posterity will ne'er survey a nobler grave than this. Here lie the bones of Castlereagh. Ṣé lè sọ pé nǹkan tẹ́ ẹ ṣe wò tẹ́ ẹ sì gbọ́ tán yẹn èdè Gẹ̀ẹ́sì ni nǹkan tẹ́ ẹ wò tẹ́ ẹ gbọ́ tán yẹn rárá early modern English òun ni nǹkan tẹ́ ẹ wò tẹ́ ẹ sì gbọ́ tán yẹn kó tó di pé wọ́n á bọ́ sí modern English ní ilé tá ń lò ní òde òní. Tẹ́ bá sì fẹ́ mọ̀ sí ẹ lè lọ ka tàbí kẹ́ ṣe research yín nípa evolution of English ní ilé tí mo nígbàgbọ́ pé yóò yànnàná àwọn ilé tí mo sọ fún yín dáadáa. Kí ni nǹkan tí mo wá ń sọ? Mo ń gbìyànjú àti sọ fún yín pé àwọn tá a rí tí wọ́n ṣe àwọn ìwé yìí tá à ń sọ yìí tí a mọ̀ sí Thomas Baldwin àti Clipperton, mo lè sọ fún yín pé early modern English ni wọ́n lò láti kọ àwọn ìwé yìí kì í ṣe modern English. Ó yá kí nǹkan tí mo sọ yìí lè yé yín dáadáa ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe kọ ìní èjì ẹ̀ta títí dé mẹ́wàá. Ẹ wo bí wọ́n ṣe kọ ìní. Ìní one is ìní ìjì ẹ̀ta. Ẹ wo bó ṣe kọ èjì, ẹ wo bó ṣe kọ ẹ̀ta, ẹ wo bó ṣe kọ ẹ̀rin, ṣe ti rárùn, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, mẹ́wàá. Ṣe ti rí nǹkan tí mo ń sọ báyìí. Ẹ sì má gbàgbé pé Yorùbá ní ẹni bá fẹ́ dáṣọ fún ni tọrùn rẹ̀ là á kọ́kọ́ wò. Àwọn tí wọ́n kọ àwọn kíní nípa wa gan wọ́n fi gbogbo ara gbọ́ èdè yìí tí wọ́n gangan tó fi kọ àwọn ìwé yìí. Samuel Ajayi Crowther ló ṣe wá ṣe correction sí gbogbo àwọn nǹkan tí wọ́n kọ yìí ní ọdún 1843 ló ṣe wá correct YARIBA sí Yorùbá nínú ìwé rẹ̀ ní ilé tó pè ní Vocabulary of the Yoruba Language. Ṣùgbọ́n tí mo bá fẹ́ sọ òótọ́ nínú fídíò yìí mo fẹ́ sọ fún yín pé kí wá ṣe àwọn ọkùnrin méjèèjì tí mo kọ́kọ́ dárúkọ ẹ̀ ni ó kọ́kọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá tàbí YARIBA ní 18th century. Àwọn mẹ́ta kan tí kọ́kọ́ dárúkọ ọ̀rọ̀ tí a mọ̀ sí YARIBA tàbí Yorùbá ni nínú ìwé wọn kó tó di pé àwọn méjèèjì tí mo dárúkọ ẹ̀ kó tó di pé wọ́n sọ ọ̀rọ̀ tí a mọ̀ sí YARIBA. Àwọn mẹ́ta wo wá ni? Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá nínú ìwé rẹ̀ òun ni ẹni tí a mọ̀ sí Ahmed Baba ní 17th century. Islamic scholar kan wà tí a mọ̀ sí Ahmed Baba, ó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Mali. Ẹ má gbàgbé pé mo ti máa ń sọ tẹ́lẹ̀ pé àwa àti Mali àjọ máa ń ṣe ìdúnàdúrà ní ìlànà pàṣípààrọ̀ ní gbogbo ìgbà tí mo ń sọ ẹ̀. Òun ló fa gbogbo àwọn kíní tí mo rán sọ nínú fídíò yìí. Ahmed Baba ni ẹni àkọ́kọ́ tí mo ṣàwárí tó lo ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá wá nínú ìwé rẹ̀ ní 1613 and ní ìgbà náà pẹ̀lú iṣẹ́ ìwádìí mi ó sì fi yé mi pé àwa máa ń pe àwọn
alárúbáwá làwa máa ń fi ń pe àwọn Arabs nígbà yẹn ní eléyìí tí àwọn máa ń pè wá ní Yorùbáwá. Èdè Arabic ni Ahmed Baba fi kọ ìwé rẹ̀ ní ìgbà náà ní eléyìí tí ó pè ní Miraj al-Sud. Mi mọ̀ bóyá Miraj al-Sud, mi mọ̀ bóyá mo pronounce ẹ̀ dáadáa torí mi mọ̀ kankan nípa èdè lárúbáwá. Ṣùgbọ́n ní ọdún 2000 arákùnrin kan tí a mọ̀ sí John Honwick àti Fatima Harrick wọ́n dá èdè yìí, wọ́n mú ìwé yìí, wọ́n tún ṣe padà sí èdè Gẹ̀ẹ́sì tí a mọ̀ sí English language. Ní ilé tí àkọlé rẹ̀ ń jẹ́ Ahmed Baba's Reply to Slavery. Níbẹ̀ ni mo ti ráyè rí ìtumọ̀ àwọn nǹkan tí Ahmed Baba kọ. Níbẹ̀ ló ti sọ pé kì í ṣe ẹ̀ṣẹ̀ ẹni tó bá jẹ́ Mùsùlùmí ó lè kó ọmọ Yorùbá ní ẹrú. Nítòótọ́ mo lè sọ fún yín pé ní nǹkan bí oṣù tó kọjá tàbí oṣù méjì sẹ́yìn ọ̀rọ̀ yìí ò yé mi dáadáa. Ó wà lára nǹkan tí fídíò yìí fi pẹ́ tó báyìí kí n tó ṣe. Ṣùgbọ́n mo lè sọ fún yín pé mo kàn ń ka àwọn ìwé mi tó wà níbẹ̀ yẹn. Níbẹ̀ ni mo ti rí pé orílẹ̀-èdè Egypt níbi tí wọ́n ti kọ́kọ́ ṣòwò ẹrú. Nígbà tó yá àwọn Arabs wọ́n bẹ̀rẹ̀ òwò ẹrú ní Sahara trade ní eléyìí táwọn èèyàn ti máa ń wá láti India nǹkan kan láti wá ra ẹrú láti ibi tí a mọ̀ sí Arab nations ní òde òní tó máa ń wá ra ẹrú ní ilẹ̀ adúláwọ̀. A máa ń ṣe, mo ti sọ̀rọ̀ nípa rẹ̀ pàápàá jùlọ nínú last video mi. Ṣùgbọ́n ìgbà tí mò ń ka ìwé mi, àwọn ìwé tó wà níbẹ̀ yẹn, níbẹ̀ ni mo ti wá mọ̀ pé ẹni tí ò bá kí ń ṣe Mùsùlùmí ní ìgbà náà ó ní wọ́n máa ń enslave. Kì í ṣe ẹ̀ṣẹ̀. Nǹkan yìí náà ni Ahmed Baba ń gbìyànjú àti sọ nínú ìwé rẹ̀ tó kọ ní 1619 17th century. Ṣùgbọ́n fídíò yìí ò kí ń ṣe nípa ẹ̀sìn kan tàbí ẹ̀sìn kejì bí kò ṣe pé gbogbo ìtàn yìí ni ó wà lára nǹkan tí mò ń kọ sínú ìwé tí mò ń ṣe lọ́wọ́, and ẹni tó bá sì fẹ́ ka ìwé náà kó stay around sórí ìkànnì níbi tí mo ti máa really dive into the history ní eléyìí tí mo ṣàwárí nínú oríṣiríṣi àwọn nǹkan tí mo ti kà àti nǹkan tí mo ti rí nípa òwò ẹrú lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ẹni tó kọ́kọ́ lo ọ̀rọ̀ tí a mọ̀ sí YARRIBAH nínú ìwé rẹ̀ tí mo ṣàwárí ó ní ẹni tí a mọ̀ sí Sheikh Usman Dan Fodio. Òun ni ẹni tó kọ́kọ́ kọ ọ̀rọ̀ YARRIBAH nínú ìwé rẹ̀. Báwo ló sì ṣe kọ YARRIBAH? Usman Dan Fodio give reference sí nǹkan tí Ahmed Baba sọ ní 17th century. Òun ló give reference nínú ìwé rẹ̀ tá pè ní Bayan Mulaj. Ẹ wo Arabic ká ẹ̀yin náà lè wá ìwé Usman Dan Fodio yìí. Gbogbo wa la sì mọ itú méje tí Usman Dan Fodio tó fẹ́ pa ní ìlànà ti Ọ̀yọ́lé. Mo rò pé bí wàá ti ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yìí, mo rò pé ó ń yé wa bọ̀ díẹ̀díẹ̀. Ẹnì kẹta tó sì kọ YARRIBAH sínú ìwé rẹ̀ òun ni ọmọ Sheikh Usman Dan Fodio ní ọdún 1813 kó tó wá di pé Thomas Baldrige kọ tiẹ̀ ní ọdún 1819 tí Clipperton kọ tiẹ̀ ní ọdún 1829. Ṣùgbọ́n báyìí mo máa nílò àwọn èèyàn tó bá ṣe geography dáadáa tó mọ map study dáadáa kó wá ràn mí lọ́wọ́ láti wo kíní nínú àwọn maps tó wà tipẹ́tipẹ́ tó ti wà tipẹ́tipẹ́. Mo ní gbogbo àwọn maps yẹn níbí. Ọ̀kan leléyìí níbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni. Bẹ́ẹ̀ sì ni ẹlẹ́ẹ̀kẹta òun nìyí. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí tó dàgbà jùlọ. Eléyìí máàpù eléyìí 18th century ní máàpù eléyìí. Orúkọ Yorùbá tí mo ṣàwárí nínú máàpù yìí ó kọ Lukumi ní orúkọ Yorùbá tí mo ṣàwárí nínú máàpù yìí. Ó wà ńbẹ̀ gàdàgbà. Màá fi soft copy ẹ̀ lẹ́wọ̀ ní ojú screen yìí yẹn. Máàpù yìí ẹ lè rí, mi bá ní kí n tàn ẹ lè rí torí máàpù tó tóbi lọ́pọ̀lọpọ̀ ni. Mo kàn ṣe sí kékeré tẹ̀ ń wò yìí ó tóbi lọ́pọ̀lọpọ̀. Máàpù ẹlẹ́ẹ̀kejì òun ni eléyìí tẹ̀ ń wò yìí. Máàpù eléyìí early 19th century ní eléyìí. Nínú máàpù eléyìí wọ́n kọ síbẹ̀ YARRIBAH gàdàgbà. Inú máàpù yìí ni mo ti rí spelling YARRIBAH.
inú máàpù yìí ni mo ti rí spelling YARIBA gangan. Ṣé rí àwọn maps yìí ó jẹ́ bí kọ́kọ́rọ́ tó jẹ́ kí n discover ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹjọ́ náà ó ní àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ fi hàn yín. Máàpù táwọn òyìnbó kọ́kọ́ draw nípa bí ilẹ̀ adúláwọ̀ ṣe rí ní 16th century òun lẹ̀ ń wò yìí. Ṣé ti rí báyìí? 17th century òun lẹ̀ ń wò yìí. Nígbà tí Ahmed Baba ń kọ àwọn òwe rẹ̀ bí máàpù náà bọ́n ṣe nígbàgbọ́ pé ilẹ̀ adúláwọ̀ ṣe rí àti àwọn nǹkan tí wọ́n mọ̀ nípa ilẹ̀ adúláwọ̀ òun lẹ̀ ń wò yìí. Ní 18th century òun lẹ̀ ń wò yìí. Orúkọ Yorùbá tó wà ń bẹ̀ òun ni Lukumi, ní eléyìí tí ó jẹ́ èdè tí àwọn ará Ifẹ̀, àwọn ará Èkìtì nkankan tó máa ń sọ, tó túmọ̀ sí Olúkúnmi. Wọ́n sì ń lo orúkọ ẹ̀ ní àwọn ìlú kọ̀ọ̀kan bíi Cuba títí di mú yín bá yín sọ̀rọ̀ yìí. Máàpù 19th century òun lè tẹ́ ń wò yìí. Nínú máàpù 19th century ni mo ti wá ṣàwárí ibi tí wọ́n kọ YARIBA sí. Ṣé tí wá rí báyìí? Kí wá ní atótónu mi látàárọ̀? Ibi tí mo ti nídìí ẹ̀yin tó bá yẹ pé ẹ mọ̀ nípa geography dáadáa lélẹ́yìí. Tẹ́ bá rántí ìtàn Ìlọrin dáadáa ní eléyìí tí Àfọ̀njá tó lo àwọn Fúlàní láti fi ja ìjà náà, ní eléyìí tó dà pé ó borí kó tó di pé Álímì ó gba ìṣàkóso lọ́wọ́ Àfọ̀njá. Tẹ́ bá rántí ìtàn náà dáadáa. Tẹ́ bá wo ibi tí wọ́n kọ YARIBA sí nínú máàpù yìí, ẹ máa rí pé kọ̀tẹ̀. Máàpù tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí àwọn Fúlàní gbàṣàkóso Ìlọrin, àtìgbà náà ni YARIBA ti ń wà nínú àwọn maps yìí. Mo dẹ̀ lè sọ fún yín pé tẹ́ bá wo máàpù náà, tẹ́ bá wo ibi tí wọ́n kọ YARIBA sí nínú máàpù náà, ní ilé tẹ́ ń wò lójú screen yẹn, ẹ̀yin tẹ́ bá mọ̀ pa geography dáadáa, ẹ bá mi fi ojú inú wò. Ẹ máa rí pé ibi tí wọ́n kọ YARIBA sí, ibi tí wọ́n ń pè ní Ìlọrin lénìí yìí gangan níbẹ̀ ni wọ́n kọ YARIBA sí nínú máàpù náà. Tí a bá padà sí page 209 nínú ìwé Thomas Baldrige, níbi tó ti sọ pé Ìdàòmẹ̀ ó ń sọ ìṣàkọọ́lẹ̀ fún ibi tí a mọ̀ sí Ọ̀yọ́ àti YARIBA. Tẹ́ bá sì wò ní ìgbà náà, tá bá sọ pé bóyá Ọ̀yọ́ àti Yorùbá ní nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ ní ìgbà náà, mo lè sọ fún yín pé gbogbo ilẹ̀ Yorùbá ò gbà ní ìgbà náà pé Yorùbá làwọn. Gbogbo àwọn yòókù ń pèdè wọn tán máa ṣe Ẹ̀gbá ń ṣèdè Ẹ̀gbá ọmọ Ẹ̀gbá dání. Wọn ò gbà pé àwọn jẹ́ Yorùbá kó tó di ìgbà tí ó di ọdún tá à ń pè ní first half of 19th century tí wọ́n gbà pé èdè yẹn lè fi bí Yorùbá tá à ń sọ bó ṣe bẹ̀rẹ̀. Ọ̀yọ́ ni Yorùbá tá à ń sọ tí wàá bẹ̀rẹ̀ tó wá kó gbogbo ibi tí ọmọ Oòduà lẹ́ka sí tó kó wọn papọ̀. Ẹ jẹ́ ká tún wo nǹkan tó kọ ní page 210 yìí. Níbí ó tún fẹ́ dà pé àwọn Yorùbá tó jẹ́ Mùsùlùmí, àwọn náà ń jẹ́ YARIBA, ní ilé tó tún ṣe ń tọ́ka sí Ìlọrin, torí pé nǹkan tó ń júwe níbí báyìí òun ni Ìlọrin ló ń júwe níbí. Torí tẹ́ bá wo Ìlọrin àti geographical location ibi tí Ọ̀yọ́lé wà, ẹ máa rí pé north west ti ibi tí Ọ̀yọ́lé wà òun ni Ìlọrin wà. So Ìlọrin ló ń refer sí as YARIBA. Eléyìí tí mo wá ṣe, bí mo ṣe wá mọ ìtumọ̀ YARIBA gangan ni pé mo wá gbé fóònù mi mo fi sí Google, mo download app Google tí ẹ ń wò lójú screen yìí. Mo wá lọ sí translator níbẹ̀, mo ṣe sí camera báyìí wípé anything tí o bá ti yà o ní kó translate. Mo wá zoom in lórí kọ̀ǹpútà mi, mo wá zoom in síbi tí wọ́n kọ YARIBA sí, mo wá ní kó translate ẹ̀. Nǹkan tó sì gbé wá fún mi ni wípé Arabic word ni YARIBA, ó sì túmọ̀ sí he-wins àbí the wins. Ní ilé tí mo translate sí Arabic word YARIBA, mo translate ẹ̀ láti Arabic word sí Yorùbá padà, ní ilé tó sì sọ fún mi pé ó borí ní ìtumọ̀ YARIBA.
tó máa sọ pé the win ẹ dẹ̀ wo gbogbo àwọn nǹkan tí mo sọ fún yín yìí mùsùlùmí Ìlọrin àwọn ni wọ́n pè ní YARIBA bẹ́ẹ̀ sì ni kò túmọ̀ sí àyínnìke tàbí àyínnìpadà nǹkan tó túmọ̀ sí ni pé ó borí. Ìgbà tí mo kọ́kọ́ rí eléyìí nígbà tó kọ́kọ́ sọ pé àwọn Arab àti Hausa ló máa ń pè Yorùbá ní YARIBA mo kọ́kọ́ rò pé bóyá Clipperton mọ ìyàtọ̀ láàrin Fúlàní àti Arab ni ṣùgbọ́n nígbà tí mo tẹ̀síwájú nínú ìwé náà mo wá rí i pé níbi bíbá yìí nínú page yìí níbi tó kọ introduction sí mo wá rí i pé ọ̀dọ̀ wọn gangan ló kọ́kọ́ dé sí ó sì mọ ìyàtọ̀ láàrin Fúlàní àti mo wá rí i pé North Africa gan ló kọ́kọ́ dé sí ó sì mọ ìyàtọ̀ láàrin Fúlàní ní eléyìí tó kọ gàràgbà sí bíbá yìí àti Hausa kódà ó tún dárúkọ baba ńlá baba wọn which is Usman Dan Fodio ó wá kọ ní Atman Dan Fodio ló kọ síbí ó sọ pé ló kọ ìtàn rẹ̀ ní kékeré sínú ìwé náà ó tún sọ níbì kan náà pé níbí báyìí wípé àwọn fún Arab man ní $30 láti mú lẹ́tà lọ sí ọ̀dọ̀ Aláàfin níbí báyìí page Roman figure náà fi kọ kíní page 18 ìwé náà so àwọn nǹkan tí mo ṣàwárí lélẹ̀ ní eléyìí tí ibẹ̀ ni mo ti kọ́kọ́ mọ̀ pé Arab word òun ni YARIBA kìí ṣe Fulani word kìí sì ṣe ọ̀rọ̀ Hausa kan máa ń yá ọ̀rọ̀ náà lò ní ìgbà náà ni. Mo fẹ́ ká tún wo èdè Hausa mo tẹ YARIBA sí translator yìí kò gbé nǹkan kan wá fún mi ní eléyìí tó túmọ̀ sí pé ọ̀rọ̀ yóò kìí ṣe ọ̀rọ̀ Hausa bákan náà mo tẹ YARIBA bí wọ́n ti ṣe máa ń kọ nǹkan tó gbé ìtumọ̀ tó gbé wá fún mi ni wípé YARIBA ìtumọ̀ rẹ̀ ni ọmọọba òun náà lẹ́sìn owó yìí. Then mo tún kà níbì kan náà níbí wípé orúkọ tí Hausa bá ń pe ìlú kan òun ni wọ́n máa fi ń pè ẹ dẹ̀ má jẹ́ kí n parọ́ fún yín àwọn ìwé tí mo kàn ra print àwọn pages yìí gbogbo ẹ̀ pátápátá ló pe Yorùbá ní nation which is orílẹ̀-èdè ló pe Yorùbá ní orílẹ̀-èdè ó yẹ kí Yorùbá dá wà gẹ́gẹ́ bí ìlú kan ni kò yẹ ká sí ní abẹ́ Nàìjíríà rárá pẹ̀lú àwọn nǹkan tí mo kà níbí ó sì pé Ọ̀yọ́lé as the capital orúkọ míì tó pe Ọ̀yọ́lé òun náà ní Katunga. Kí wá ní ìtumọ̀ Yorùbá gangan ṣe ti rí pé iṣẹ́ ìwádìí ò tí tọ́ ní ọdún yìí mo ní èròǹgbà láti lọ sí ibi méjì kan wá kéré pátápátá ibi méjèèjì náà dẹ̀ ni orílẹ̀-èdè Mali ìlú kan wà ńbẹ̀ tí mo wá ìtàn Yorùbá débẹ̀ àti orílẹ̀-èdè Sierra Leone ó kéré tán yányán mo fẹ́ dé ìlú méjèèjì yẹn ní eléyìí tí mo rò pé ẹ̀yin náà lẹ sì lè jẹ́ kó ṣeé ṣe tó bá sì jẹ́ pé ọkàn yín yọ̀ǹda láti ràn mí lọ́wọ́ láti rin ìrìn àjò yìí personal account details mi ó wà ní bíbá yìí òun lẹ́ ń wò ní ojúmọ́-máwòrán yín yìí ẹ lè jẹ́ kó ṣeé ṣe ní eléyìí tí inú mi á dùn lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti ń ṣe bẹ́ẹ̀ mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín à ń ṣàjọ náà ni ó ti fẹ́ pé mo sì mọ̀ pé ní kò pẹ́ yóò pé ní eléyìí tí inú mi á sì dùn láti rin àwọn ìrìn àjò yìí kò ní jù báyìí lọ lónìí orúkọ tèmi ni Joe Adetona tó bá sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ Yorùbá pọ́nbélé ni wá a máa ń rán létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá
kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá kó má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àsìkò ní Abinibi. Jẹ́ kó tó dìgbà míì, fídíò míì tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yìí yẹn. Ẹ wo ọ̀rọ̀ nípa Ọ̀yọ́ ni, mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ wo ó dàbọ̀.